tí Ìbàdàn ti bẹ̀rẹ̀ níbi tí mo wà yìí, ilé kan sì wà níbí yìí tí wọ́n kọ́ ní ọdún 1929 tí àwọn ènìyàn máa fi ń ṣe àkàwé ní ìgbà yẹn. Wọ́n máa ní. Wọ́n kọ́ lé mi ilé Adébísí, ẹni náà ò tí ì ṣetán àti kọ́ nǹkan kan ni o. Ṣùgbọ́n lónìí, ibi tó ń pè ní ilé Adébísí gangan ní ìdí kan ibẹ̀ la wà yìí. Ọ̀rọ̀ yìí jẹ́ bí òwe Yorùbá ní ìgbà náà, ṣùgbọ́n báwo gan-an ni ilé Adébísí ṣe rí? Nínú fídíò yìí, a ó mú yín dé ilé Adébísí Gíwá ní ìdí kan, a ó sì fi hàn yín bí ilé Adébísí ṣe rí ní ọdún yìí. And he had 3 favorite horses too when he was alive. Pounds náà àbí kí lélẹ̀? Pounds ni. Náà lélẹ̀. Move wá sílé lélẹ̀. Ìbéèrè kan wà tí ó yẹ ká béèrè. Ìbéèrè náà sì ni wípé ta ni Adébísí gan-an? Wọ́n bí Sànúsí Adébísí ní ọdún 1882 sí ẹ̀fọn àlàyé. Bàbá Adébísí tí a mọ̀ sí Adésínà jẹ́ oníṣòwò aṣọ òfì. Adésínà bí ọmọ mẹ́ta, Adétìnrìn, Adéòtì kó tó kan Adébísí. Àbúrò mẹ́ta ni wọ́n. Obìnrin lélẹ̀. Adétìnrìn. Àjọkẹ́. Ní ìgbà tí Adébísí wà ní kékeré, Adésínà tí ń ṣe bàbá rẹ̀ kó wá sí ìlú Ìbàdàn ní ìgbà tí ààrẹ Látòṣà jẹ́ baálẹ̀ ìlú Ìbàdàn. Ibi tí ààfin ààrẹ Látòṣà gangan wà ní bọ̀mí mọ building ilé tó jẹ́ ń bẹ̀. Ni wọ́n ṣẹ̀ kúrò ń bí báyìí. Bọ̀ mo kàn ní kí n fi hàn yín ní kóòtù ní tó ti máa ń dájọ́ ńgbà yẹn. Tó ti máa ń ṣe kábíyèsí o. Ilẹ̀ ní. Bí tẹ́lẹ̀ ni àbí wọ́n ti tún ṣe? Wọ́n ti tún. Adébísí ò tí ì ju ọmọ ọdún 14 lọ ní ìgbà tó lọ bá bàbá rẹ̀ pé òun fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹ̀gbọ́n láti máa ta aṣọ òfì. Bàbá rẹ̀ sì fọwọ́ sí. Báyìí ni Adébísí ṣe bẹ̀rẹ̀ sí ní ta aṣọ òfì ní eléyìí tó jẹ́ okòwò ìdílé wọn tí ọwọ́ rẹ̀ sì jì sí ajé gidigidi. Ó bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn, bẹ́ẹ̀ ni ó sì ta aṣọ òfì lọ sí àwọn ibi Ìwó, Ilé Ògbó, Ìkirè, Òṣogbo, Ifẹ̀, Oǹdó títí dé Benin. Ní ìgbà tí Adébísí fẹ́ pé ọmọ ọdún 18, owó bọ́ sọ́wọ́ Adébísí gidigidi ní eléyìí tó jẹ́ kí Adébísí bẹ̀rẹ̀ sí ní gbin kòkó. Àwọn òwe tí bàbá fi ń ta kòkó èrò, imagine. Pounds náà àbí kí lélẹ̀? Pounds ni. Ní ṣíwò báwo ni calculation ni? Date ẹ̀gbọ́n mo tẹ̀ ń try láti figure out. Àbẹ́rẹ́ date ni, ẹ̀gbọ́n ikọ̀ date ni. 32. 1932 lórí àbí 1932. Bóyá 1832 ni. 18 ni kò ń ṣe 19. Ó bí i 1932 dẹ̀ ni. It was 1929. Jesus. 22 ni ẹ. 22 làwọn yẹn. Má pa náà ẹ̀. Ṣé 22 làwọn 22 làwọn ilé o? 32 lélẹ̀. And this is 09 lélẹ̀, 29 lélẹ̀. Move wá sílé lélẹ̀. Ara àwọn tá a bá nínú ilé ní ìtàn fi ń wọn kòkó yìí tó wá láti Birmingham ní ìlú London. Adébísí pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì wípé kí wọ́n má ṣiṣẹ́ mọ́. Ní ìgbà yìí, wọ́n fi Adébísí jẹ Gíwá. Yàrá wọn gbogbo la wà yìí, bẹ́ẹ̀ sì ni wardrobe ni ó ṣọ́ sí wọn lélẹ̀. Àti ìgbà tó ti wà láyé náà ti customize
wardrobe lókè. Wọ́n pe ọkọ̀ SAG síbẹ̀, which is Sanusi Adébísí Giwa ní SAG ẹ̀mí and wardrobe wọn ni. Ní ilé tí wọ́n ní tó bá kọ̀ fẹ́ move kékeré, èèyàn 15 ló máa ń gbé wardrobe níbi tó wúwo dé. Bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ ká wo lára díẹ̀ lára àwọn aṣọ tí wọ́n wọ̀ ní ìgbà náà. Ṣé aṣọ wọn náà ti nìyẹn? Tọ́nà síbí. Kíni lélẹ̀ yóò velvet. Velvet lélẹ̀. Òfì ló wà ní ẹ̀yìn ẹ̀. Ṣé òtútù máa ń mú gbà yẹn ni? This is heavy. Velvet. Correct velvet. Look at the color is still intact. Wait. Wọ́n online ẹ̀ o. Àbí ṣé online ẹ̀? Online ẹ̀. Bí aṣọ òkè ló wà lẹ́yìn náà. Ẹ check ẹ̀. Bí aṣọ òfì ló wà lẹ́yìn o. Bọ́yìn ṣé wá nìyẹn? Nǹkan tí mo ń try láti sọ nìyẹn. Velvet, the color is still there. Kò ṣá kò ṣe kankan. The color is the original. Wow, this is style. Man. This is style. This is style tí wọ́n ṣe ń sìn gangan náà nìyẹn. He must be a man of fashion. Ṣé ṣòkòtò ni? Dànsíkì. Wọ́n á kó gbọ́ tó máa ń kọ́kọ́ wọ̀ ni o. Ilé ìnáwó máa ń kọ́ wọ̀ kan tó wà gbádà yẹn lé o. Nǹkan tí bàbá Ìbá ń sánjọ́ yẹn nìyí o. Bàbá ní pé ọ̀pá mẹ́wàá ló máa fi rán ṣòkòtò nìkan gbà yẹn. Tẹ bá dẹ̀ wo àwọn aṣọ yìí náà, ẹ wo irú fìlà tí mo gbé dání, ó wúwo jọjọ fún èèyàn láti gbé sórí fún wákàtí tó pọ̀ gidigidi gan. Àwọn aṣọ òfì tẹ̀ ń wò yìí náà, tẹ bá rí àwọn aṣọ òfì yìí, ẹ máa mọ̀ pé ó wúwo. Bẹ́ẹ̀ sì ni ẹ wo ilé aṣọ yìí, ẹ wo aṣọ tí wọ́n máa wọ̀ ní. Kò ṣe pé wọ́n máa wọ ilé nìkan, wọ́n ti máa ń kọ́ wọ nǹkan kan sínú nǹkan tó wọ ilé. Kẹ wo velvet yìí, ẹ jẹ́ kí n fi ẹ̀yìn velvet yìí hàn yín. Ẹ wo ẹ̀yìn ẹ̀, ṣe ti rí. Báyìí ni Adébísí ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ohun mèremère láàrin gbogbo ìlú Ìbàdàn. Wọ́n parí kíkọ́ màpò ní ọdún 1929 ní eléyìí tó wu olóyè Adébísí lọ́pọ̀lọpọ̀. Adébísí béèrè lọ́wọ́ àwọn kọ̀ǹgílá tí ó kọ́ màpò pé èló ló parí màpò. Wọ́n sì sọ fún un. Ó sì sọ fún wọn pé òun fẹ́ kọ́ irú rẹ̀ sí ìdí kan ní eléyìí tí àwọn ènìyàn máa ń sọ pé yàrá 100 ló wà nínú rẹ̀. A máa ń kà ní online pé 99 rooms lọ́wọ́ mi báyìí. Exaggeration. How many rooms lọ́wọ́ mi? Yes. So ẹgbẹ́ ń bí ni bàbá wọn ń gbé àbí? So ibi náà máa ń kà mọ́ ló fi máa ń kà ní 99. Okay. Àwọn ibi tí àwọn kọ̀ǹgílá yìí tún kọ́ ní ìlú Ìbàdàn ni Màpó, Ilé Adébísí àti Láìpò tí a mọ̀ sí Bowas Tower. So this is how to climb Láìpò. I'm not sure this is bright enough for you to see, but you see, this is the only way to climb this place. Ní ìgbà náà ní ìlú Ìbàdàn, dandan ni owó orí sísan fún ọmọkùnrin. Ṣùgbọ́n kò ṣe gbogbo ọmọkùnrin náà ní lágbára àti san owó orí lórí púpọ̀ ní wọn. Ó di wípé ẹni tí ò bá ti sanwó orí, wọ́n fi sí àtìmọ́lé tàbí wọ́n fi ṣe ẹlẹ́yà.
títí tó fi kan ọmọ baálẹ̀ kan tí a mọ̀ sí baálẹ̀ Òrùwùsì ní eléyìí tí ọmọ rẹ̀ ń jẹ́ Balógun Ọlá. Balógun Ọlá para rẹ̀ nígbà tó gbọ́ pé àwọn afipágbowó orí dé sí ilé òun. Adébísí ń gun ẹṣin rẹ̀ lọ ní iwájú màpò ní ọjọ́ yìí. Ọ̀rọ̀ Balógun Ọlá tí ń ṣe ọmọ baálẹ̀ Òrùwùsì ta sí Adébísí létí. Inú bí i. Bẹ́ẹ̀ ni ó lọ sí ọ̀dọ̀ àwọn òyìnbó amúnisìn ìgbà náà pé èló ni ó jẹ́ tí òun bá fẹ́ máa san gbogbo owó orí ọmọkùnrin ní ìlú Ìbàdàn. Àwọn òyìnbó yìí ṣí gbogbo owó tí ó jẹ́ fún Adébísí. Bẹ́ẹ̀ ni Adébísí sì san gbogbo rẹ̀. Ó sì sọ fún wọn pé kí wọ́n ṣí gbogbo àwọn tó wà ní àtìmọ́lé sílẹ̀. Báyìí ni Adébísí ṣe bẹ̀rẹ̀ sí san owó orí títí tí àìsàn kan fi kì mọ́lẹ̀ tó sì kú ní ọdún 1988. Ṣé rí bí ojú wíńdò tí mo wà ẹ́ gangan ilé Adébísí máa ń dúró sí nítorí wọn ò yé ara àwọn nǹkan tí Adébísí sì máa ń wò ní ojú wíńdò yìí. Òun ni áwọ̀ kan ká ní ilé tó ń kọ́ sí àgbàlá kẹta náà yẹn ibẹ̀ ni wọ́n sin òun sí. Ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n sin Adébísí sí. Ó yẹ jẹ́ ká lọ. Where we are now is the graveyard. Ìyẹn là ń pè ní Orórì. Orórì Adébísí òun la wà yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, èèyàn ńlá ni Adébísí ńgbà tó wà láyé. Ó dẹ̀ ti pinnu pé tóun bá ti kú o, ibi nìkan sì wọ́n sí. A ṣe wà níbi Orórì ẹ̀, ibẹ̀ ni wọ́n sin sí. Inú ọgbà ẹ̀ náà la wà yìí o. Kò wá kí ń ṣe yẹn nìkan o. Ohun kan tá tí wàá ṣèwádìí pàtàkì ni pé Adébísí jẹ́yàn kan tó jẹ́ pé ó fẹ́ràn àwọn oníjú àwọn ẹranko tó yẹ kó fẹ́ràn yẹn àwọn olóyìnbó ń pè ní pets. He was a lover of pets, and the particular pet tí Adébísí tó love jù òun ni ẹṣin, I mean horses. Ìhun ló ṣe jẹ́ pé ibi báyìí náà ni wọ́n sin àwọn ẹṣin yẹn sí. Mẹ́ta tí ó fẹ́ràn jù, Orórì kan nìyẹn ń bẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ directly báyìí. Àwọn méjì kan, ìkan nìyẹn lápá òsì níbẹ̀ yẹn, ìkan tún rèé ní apá ọ̀tún mi níbí. Adébísí filé ayé lẹ̀ pẹ̀lú ìyàwó 36 àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ, ṣùgbọ́n kò sí kankan nínú wọn tí Adébísí jẹ́ kó lọ sí ilé ìwé gíga. Lẹ́yìn ikú olóyè Sànúsí, Adébísí gíwá ní ìdí kan. Ìbàdàn ti ní ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nìà tó pọ̀ gidigidi. Àwọn tí mo lè dárúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni Ààrẹ Àkàndé, Kọ́lá Dáìsí àti gómìnà wa ẹnjìníà Olúwaṣèyí Mákindé tí wọ́n ń ṣe ribiribi láàrin gbogbo ìlú Ìbàdàn. Mo lérò pé ẹ ti kọ́ ọ̀kọ̀ọ̀kan tàbí ìkejì nínú ìtàn ráńpẹ́ tí mo kọ́ ọ̀rá sọ fún wa yìí. Ẹ wo, kò ní ju báyìí lọ lẹ́yìn fídíò míì tí mo fẹ́ kẹ́ wo olóńjáde lójú mo máa wòran yìí. Ẹ wo, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wo. Ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá lórí ìkànnì yìí. Kí ìtàn Yorùbá ògidì igi eléyìí má bàa parun la ṣe dá ìkànnì yìí sílẹ̀, torí àwọn máa ń wá ìtàn lọ sí orísun rẹ̀ gangan ni. Orúkọ tèmi ni Ìjọ Adétọ̀nà. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.